ẹ̀yin ọmọdé, ẹ̀yin ọ̀dọ́mọdé, ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba wa, kábíyèsí o, mo júbà yín o, ẹ̀yin ọ̀gá pátápátá káàkiri gbogbo orílẹ̀-èdè, mo júbà yín o. Mo fẹ́ kí ẹ jọ̀wọ́ kí ẹ ṣe àdúrà yìí tẹ̀lé mi, kí ẹ ní bàbá wa tí ń bẹ ní ọ̀run, ẹ jọ̀wọ́ ẹ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Jésù Kristi, mo fẹ́ kí ẹ wá ṣe àkóso ayé mi láti òní lọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ó wá ṣe pàtàkì kí ẹ tẹ́tí sí mi. Láràárọ̀ mo fẹ́ kí ẹ máa gba àdúrà. Ṣé mọ̀ pé ẹ ní alábàágbé, ẹ máa ń bá ṣọ̀rẹ́, ẹ máa ń bá sọ̀rọ̀. Ọlọ́run ti di ọ̀rẹ́ yín, wọ́n fẹ́ kí ẹ máa bá wọn ṣe bí alábàágbé yín. So láràárọ̀ tẹ́ bá ti jí, ẹ ṣe àdúrà láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kí ẹ sì tún bẹ̀ wọ́n kán ṣe àkóso ọjọ́ yín fún ọjọ́ yẹn. Ó sì tún ṣe pàtàkì kí ẹ ya àkókò sọ́tọ̀ láti máa gbàdúrà láràárọ̀. Ọlọ́run máa ń fẹ́ràn àwọn nǹkan bẹ́ẹ̀. Kí ẹ sì tún máa béèrè lọ́wọ́ wọn ìdí tó ń ṣe dá yín sáyé. Oríṣiríṣi iṣẹ́ ló wà láyé. Ó dẹ̀ ní iṣẹ́ tí Ọlọ́run fẹ́ ká ṣe. Ẹlòmíràn Ọlọ́run dá kó wá ṣiṣẹ́ nọ́ọ̀sì, ẹlòmíràn Ọlọ́run dá kó ṣiṣẹ́ dókítà, ẹlòmíràn Ọlọ́run dá kó ṣiṣẹ́ olùṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ oníṣẹ́. Ó ṣe pàtàkì kẹ́ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run ìdí tó ń ṣe dá yín sáyé, ohun tó ń sì fẹ́ kẹ́ ẹ ṣe ní ìgbésí ayé yín. Ohun kejì tí mo tún fẹ́ sọ fún yín ni pé ó dára kẹ́ ẹ máa ka Bíbélì láràárọ̀. Ó sì dáa kẹ́ ẹ ya àkókò sọ́tọ̀ láti máa fi kà. Ṣé mọ̀ pé a máa ń jẹ oúnjẹ oríṣiríṣi bí ẹ̀bà, bí àmàlà, bí ìrẹsì. Ọ̀rọ̀ tó wà nínú ìwé mímọ́ yìí náà, oúnjẹ ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa láti máa fún àgọ́ tó wà nínú àgọ́ yìí kó lè ní okun. Tí àwọn ọ̀tá bá fẹ́ wá bá yín jà, tán bá rí pé ẹ ní okun, wọ́n á sá padà. Ìdí nìyẹn tó fi ṣe pàtàkì kẹ́ ẹ máa kà á nígbà gbogbo. Ṣé mọ̀ pé tí obìnrin bá lọ sí ibi tán ti ń ṣerun wọn, tán bá ṣẹ̀ ṣerun wọn tán, wọ́n máa ń lẹ́wà sí. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó wà nínú ìwé mímọ́ yìí. Tẹ́ ẹ bá kà á ní ọ̀pọ̀, ẹ lẹ́wà sí nínú ẹ̀mí. Tí àwọn ẹ̀mí òkùnkùn máa ń bọ̀ lọ́dọ̀ yín, tán bá rí ẹwà Ọlọ́run ní àyíká yín, wọ́n máa sá padà. Wọ́n á mọ̀ pé ẹ ti ka ìwé mímọ́. Ìdí nìyẹn tó ṣe pàtàkì kí ẹ máa kà á ní gbogbo ìgbà, kí ẹ sì máa kà á ní ọ̀pọ̀. Ọlọ́run ni wọ́n dá ọ̀run àti ayé. Wọ́n sì fún wa ní Bíbélì kó máa ṣe ìtọ́sọ́nà fún wa. Ṣé mọ̀ pé tẹ́ bá lọ ra irinṣẹ́ ńgbà míì, wọ́n máa ń fi àwọn ìwé kéékèèké sínú ẹ̀. Ẹ ka ìwé yẹn kẹ́ ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa lò ó. Bíbélì náà dàbí ìwé tí Ọlọ́run fún àwọn ènìyàn kán máa lò ní ilé ayé ń bíbà ẹ̀. Ẹni tó dá ayé, òun ló mọ̀ bí wọ́n ṣe lè ṣe sí nínú ẹ̀. Òun ló mọ ibi tẹ́ máa rìn sí, ibi tí ò yẹ kẹ́ ẹ rìn sí. Wọ́n ti kọ gbogbo ẹ̀ sínú Bíbélì, kẹ́ ẹ máa kà á kẹ́ ẹ lè fi mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe nílé ayé. So ó ṣe pàtàkì kẹ́ ẹ máa kà nígbà gbogbo. Máa fẹ́ kẹ́ ẹ máa kà yìí tó ń pè ní orí tuntun, kí ẹ lè fi mọ ohun tí Jésù wá ṣe nígbà tó ń wá sáyé. Gbogbo ẹ̀ náà lẹ máa kà o, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ní kí Jésù wá sí ayé yín ní ọjọ́ òní. Ó dára kí ẹ bẹ̀rẹ̀ sí mọ̀ nípa Jésù Kristi, gbogbo nǹkan tó ń wá ṣe fún yín nígbà tó ń fi wá sí ayé. Kí ẹ sì ya àsìkò sọ́tọ̀ láti fi máa kà á, láti fi mọ ìtumọ̀ ohun gbogbo tó wà nínú ìwé mímọ́. Ọlọ́run fẹ́ sọ ìtumọ̀ àwọn nǹkan kan fún yín. Ṣé mọ̀, kì í ṣe gbogbo nǹkan tó wà nínú Bíbélì lẹ máa mọ nǹkan tó ń sọ. Ọlọ́run nìkan ló lè túmọ̀ àwọn nǹkan fún yín. Bẹ́ẹ̀ bá ṣe ń kà á, tẹ́ ẹ̀ ń béèrè béèrè, Ọlọ́run á bẹ̀rẹ̀ sí tún fi ṣe àtúnṣe lọ́tọ̀. Bẹ́ẹ̀ ṣe ń kà á yẹn, tẹ́ ẹ̀ ń béèrè béèrè, Ọlọ́run á máa ṣàlàyé àwọn nǹkan kan fún yín. Ó sì dáa kẹ́ ẹ máa ka orin Dáfídì. Orin Dáfídì yẹn ó dàbí oúnjẹ gidi fún àgọ́ tó wà nínú àgọ́ yìí. Ṣé mọ̀ pé àgọ́ tìta la máa ń jẹ ìrẹsì sí, jẹ àmàlà, jẹ ẹ̀bà sí. Orin Dáfídì yẹn ó dàbí oúnjẹ gidi tí àgọ́ tó wà nínú àgọ́ yìí tó máa fi ní okun tó lágbára. Tẹ́ ẹ bá ń kà á nígbà gbogbo, ẹ mọ nǹkan tí mò ń try láti sọ fún yín ní wákàtí ọ̀wọ̀ yìí. So ó dára kẹ́ máa ka orin Dáfídì yẹn ní gbogbo ìgbà. Ẹ lè kà á bó bá ṣe wù yín, ṣùgbọ́n màá gbà yín ní ìyànjú kí ẹ kà á lọ́pọ̀. Ẹ lè ka orí bíi 10 àbí orí bíi 5 bó bá ṣe ka yín lára sí. Ṣùgbọ́n ẹ rérè inú ẹ̀ tẹ́ bá ń kà á lọ́pọ̀. Ó ṣe pàtàkì tẹ́ bá ti ka ìwé mímọ́ tán kẹ́ ẹ kọ orin. Ẹ lè kọ orin yìí àbí orin ọpẹ́. Ẹ dẹ̀ lè play rẹ́kọ̀dù tẹ́ ẹ bá ní o. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn ká máa kọ orin. Ṣé ẹ mọ̀ pé tí a bá ti jẹ ìrẹsì àbí àmàlà, a máa momi sí. Bẹ́ẹ̀ náà ni orin jẹ́. Orin ìyìn àti ọpẹ́ tí ẹ̀ ń kọ,
ó dàbí omi, òun ni ẹ̀mí máa gbà wá sí ọ̀dọ̀ yín. Ẹlòmíì nínú yín ó ní ọgbẹ́, alẹ́ àná ẹ̀ tí ẹ lè sùn mọ́jú, àwọn ọ̀tá máa ń ṣe ẹlòmíì léṣe, wọ́n á ní ọgbẹ́ nínú àgọ́ tó wà nínú àgọ́ yìí. Bí Ọlọ́run ṣe máa ń tún un ṣe ní ibi tí ẹ ti ń kọrin ìyìn, tí ẹ ti ń kọrin ọpẹ́, ṣùgbọ́n wọ́n ní ìdí ọ̀rọ̀ ìwé yìí kí wọ́n lè fi tún un ṣe. Ó tún dára kí ẹ lọ sí ilé ẹ̀sìn Ọlọ́run, ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ béèrè ilé ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ lọ. Ìdí pàtàkì ni wípé ilé ẹ̀sìn tí Ọlọ́run bá rán yín sí, Ọlọ́run máa lo olùṣọ́ ọbẹ̀ láti lè tọ́ yín sọ́nà. Ṣé ẹ mọ̀ pé mo ní kẹ́ máa béèrè lọ́wọ́ Ọlọ́run ìdí tó ń ṣe dá yín wá sáyé? Ẹlòmíràn dókítà ni, ẹlòmíràn agbẹjọ́rò, ẹlòmíràn sì rèé ó lè jẹ́ pé kó wá tọ́jú àwọn ọmọ tí wọn ò ní ìyá àbí tí wọn ò ní bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlòmíì iṣẹ́ olùṣọ́. Ibi tí Ọlọ́run bá rán yín sí, olùṣọ́ àgùntàn ọbẹ̀ ó ní nǹkan kan ṣe nípa ìgbésí ayé tí yín. Olùṣọ́ ilé ẹ̀sìn tí ẹ bá lọ ní Ọlọ́run máa lò láti tọ́ yín sọ́nà kí ẹ lè fi ṣe gbogbo ohun tí Ọlọ́run torí ẹ̀ dá yín wá sí ayé. Ìdí pàtàkì mìíràn tún ni wípé ilé ẹ̀sìn ní Ọlọ́run ti máa ń ṣe àwọn iṣẹ́ ìyanu kan. Ẹ jẹ́ kí n ṣe àpèjúwe níbí báyìí. Ṣé mọ̀ pé tí ara wa ò bá dá, a máa ń lọ sí ilé ìwòsàn. Ẹlòmíràn nú wa wọ́n máa ń ṣe operation fún iṣẹ́ abẹ. Ẹlòmíì fẹ́ bímọ àbí ẹlòmíì ní ọgbẹ́ lára, wọ́n fẹ́ rán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàrá wà tán máa ń gbé wọn sí tán ń pè ní tíátà, ibẹ̀ náà máa ti ń ṣiṣẹ́ abẹ. Ilé ẹ̀sìn dàbí hospital tí Ọlọ́run máa ń lò láti lè tọ́jú wa. Ilé ẹ̀sìn ni Ọlọ́run tún ti máa ń ṣe àwọn iṣẹ́ ìyanu kan. Tí Ọlọ́run bá rán yín lọ sí ilé ẹ̀sìn kan, wọ́n máa ń wà ńbẹ̀ pẹ̀lú agbára ńlá láti ṣe iṣẹ́ ìyanu ní ilé ayé yín, torí àwọn ni wọ́n rán yín lọ síbẹ̀. So àwọn nìkan náà ni wọ́n dẹ̀ mọ ìdí tán ṣe ní kẹ́ ẹ lọ sí ilé ẹ̀sìn tí wọ́n ní kẹ́ ẹ lọ. Ìdí nìyẹn tó ṣe pàtàkì kẹ́ ẹ béèrè. Èmi máa ń béèrè ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run, mo sì fẹ́ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀. Tí ẹ bá sì débẹ̀, ẹ béèrè nípa ìrìbọmi, bẹ́ẹ̀ ṣe lè ṣe ìrìbọmi. Gbogbo ohun tí Ọlọ́run ní ká ṣe, ó dára ká ṣe wọ́n. Ìwé mímọ́ ló ní ká ṣe, ó sì tún dára kí ẹ ṣe iṣẹ́ Olúwa. Ìwé mímọ́ ló tún ní ká ṣe iṣẹ́ Olúwa. Tí ẹ bá ti débẹ̀, ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run eré àbí tó yẹ kẹ́ ẹ wà, Ọlọ́run á darí yín síbẹ̀. Ẹ̀yin ọba wa, mo júbà yín o, kábíyèsí o. Ẹ̀yin ìjòyè ìlú, mo júbà yín o. Ẹ̀yin ọ̀gá pátápátá káàkiri gbogbo ilé iṣẹ́, mo júbà yín náà o. Ọlọ́run ni wọ́n rán mi sí yín o, wọn yà yín sọ́tọ̀ o. Wọ́n ní kí n sọ fún yín pé kí ẹ gba Jésù sí ilé ayé yín, kí ẹ sì tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún gbogbo àṣìṣe yín. Wọ́n sì ní kí ẹ máa fi ìbẹ̀rù Ọlọ́run ṣe iṣẹ́ yín. Ọlọ́run á sì ràn yín lọ́wọ́. Ẹ̀yin tí Ọlọ́run bùkún fún, wọ́n ní kí ẹ jọ̀wọ́ kí ẹ dá ilé iṣẹ́ lẹ̀, àwọn ilé iṣẹ́ bí oúnjẹ láti lè fi ran àwọn ọ̀dọ́mọdé lọ́wọ́. Tó bá sì ní àwọn tí ẹ lè ràn lọ́wọ́ nípa ká san owó ilé ẹ̀kọ́ wọn, wọ́n ní kí ẹ jọ̀wọ́ kí ẹ ràn wọ́n lọ́wọ́. Tí ẹ bá ní ohun tó pọ̀, wọ́n ní kí ẹ mú lára ẹ̀ kí ẹ fún àwọn aláìní tó wà ní àdúgbò yín. Ọlọ́run á sì ràn yín lọ́wọ́ padà. Ṣé mọ̀ pé tí àgbẹ̀ bá lọ sóko, wọ́n máa ń gbin àgbàdo. Gbogbo oore tẹ́ ń ṣe ló ní ẹ̀san. Ọlọ́run yóò san ẹ̀san rere fún yín. Kí ẹ jọ̀wọ́ kí ẹ ran àwọn aláìní lọ́wọ́. Ẹ̀yin ọ̀dọ́mọdé, Ọlọ́run fún yín ní ẹ̀bùn tó pọ̀ láti lò ó kí owó lè máa fi wọlé lọ́tùn lósì fún yín. Ẹlòmíì ní yín ní ẹ̀bùn tó 5, ó sì ń wáṣẹ́ káàkiri. Tí n bá ti bá yín sọ̀rọ̀ tán, ẹ mú pẹ́ńsù àti pépà, ẹ bẹ̀rẹ̀ sí í kọ sílẹ̀ gbogbo ẹ̀bùn tó bá ń wá sí ọkàn yín. Ẹ ní kí Ọlọ́run ṣí yín ní ojú ẹ̀mí, kẹ́ ẹ mọ gbogbo ẹ̀bùn tí wọ́n fi sínú yín, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí í kọ wọ́n sílẹ̀. Ẹ wá mú kan nínú ẹ̀bùn yẹn, ẹ wá béèrè lọ́wọ́ Ọlọ́run kó ràn yín lọ́wọ́ nípa rẹ̀, kí Ọlọ́run kó bùkún sí. Ọlọ́run á sì bùkún sí, yóò sì mú owó tó pọ̀ wá fún yín. Ẹlòmíì nínú yín ẹ lè sáré, ẹlòmíì nínú yín lè gbá sọ́kà, ẹlòmíì basketball, ẹlòmíì lè hun àpẹ̀rẹ̀, ẹlòmíì lè ya àwòrán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run fẹ́ kẹ́ ẹ lò ó. Gbogbo ẹ̀bùn wọ̀nyẹn wọ́n ṣe fún yín. Ọlọ́run ní pé kẹ́ ẹ lọ lò wọ́n, kẹ́ ẹ fi ọwọ́ yín ṣiṣẹ́. Ọlọ́run ní àwọn á bùkún ọwọ́ yín, yóò sì mú owó tó pọ̀ wá fún yín. Yóò sì rí bẹ́ẹ̀. Èmi náà máa gbàdúrà fún yín. Kẹ́ ẹ má sì ṣe tìjú láti béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹbí àbí ará.
àwọn tó wà ládùúgbò yín tó bá ní ìtólówó nú wọn kẹ́ ẹ lọ bá wọn pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n ràn yín lọ́wọ́. Ẹ ní ìdí owó láti bẹ̀rẹ̀ ohunkóhun, ẹ sì ní ìdí ènìyàn. Ẹ ní kí Ọlọ́run ràn yín lọ́wọ́, kó rán yín sí èèyàn tó máa ṣàánú fún yín. Ẹ má tijú, ẹ lọ bá wọn, wọ́n á ràn yín lọ́wọ́. Ọlọ́run á bá yín kó sínú wọn, wọ́n á ràn yín lọ́wọ́. Ìmíì tó bá lóun ò tiẹ̀ ní fún yín pé ó máa yá yín, ẹ gbà á, kẹ́ ẹ lọ lò ó, kẹ́ ẹ fi ọwọ́ yín ṣiṣẹ́. Ìbùkún wà lọ́wọ́ yín. Màá gbà yín níyànjú kí ẹ tètè ṣe gbogbo ohun tí mo ti ṣàlàyé fún yín ní ọjọ́ òní. Ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́. Ọlọ́run yóò mú ibi kúrò ní orílẹ̀-èdè wa. Ọlọ́run yóò tù yín lára o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣọ̀fọ̀, Ọlọ́run yóò tù yín nínú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́, Ọlọ́run á pèsè iṣẹ́ fún yín. Gbogbo àwọn tí wọ́n ní, Ọlọ́run yóò kó sí yín ní ọkàn láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí wọn ò ní. Ọlọ́run yóò sọ orílẹ̀-èdè wa di mímọ́. Màá tún máa bá yín sọ̀rọ̀ ní ìgbà mìíràn. Ó dìgbà kan náà.